gbogbo ọmọ òmìnira Yorùbá 2022 pátápátá mo kí wa a kú dédé àsìkò yìí, a kú bójú ọjọ́ ṣe rí ní gbogbo ibikíbi tá a bá wà. A kú ojú lọ́nà, a kú ìgbáradì, a kú ìmúrasílẹ̀ láti pàdé olórí adelé tòun ti màmá wa Chief Mrs. Modúpẹ́ Onítìrí aya Abíọ́lá tí gbogbo wa ń pè ní MOA. Ìjọba orílẹ̀-èdè Yorùbá dúró tán, ẹnikẹ́ni ò lè dá dúró láéláé, kò tún sẹ́ni tó lè yí padà, àṣẹ Elédùmarè ọba ni. Olúwa ló pè é bẹ́ẹ̀, Olúwa ló ṣe é bẹ́ẹ̀, òun ló ní kó rí bẹ́ẹ̀ ní dédé àsìkò yìí tí gbogbo ọmọ Yorùbá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹgbọ́n náà ibo ni mò ń mọ́rọ̀ mi lọ lónìí, ẹ jẹ́ n sọ̀rọ̀ lórí orúkọ. Orúkọ ṣe pàtàkì, orúkọ ṣe kókó, orúkọ la fi ń dáni mọ̀ láwùjọ. Bá a bá porúkọ ẹni, ẹni a jẹ́, bá a bá porúkọ ẹni, ẹni a sì dáhùn. Orúkọ ló ń sọrú ẹ̀yà tá a jẹ́, orúkọ ló ń sọrú èdè tá a ń sọ, orúkọ ló ń ṣàfihàn wa níbi gbogbo. Láti àtètèkọ́ṣe láti pè wá ní Yorùbá. Àwọn akátá, àwọn pẹ̀lú mọ̀ wípé Yorùbá Kingdom ti ń bẹ lọ́jọ́ tó ti pẹ́ ni nínú ọ̀rọ̀ tòun ti lera àlàáfíà pípé lọ́mọ Yorùbá wà. Àwa ò fìgbà kọ́kọ́ tọrọ jẹ rí, bẹ́ẹ̀ la ò fìgbà kọ́kọ́ tọrọ mu. Inú ọ̀rọ̀ ńlá làwọn akatakítí ni wọ́n ti bá wa. Orúkọ ńlá Yorùbá o, kò sórúkọ tó dùn tórúkọ Yorùbá ní gbogbo àgbáńlá ayé. Òyìnbó pẹ̀lú gbèrò láti sọmọ rẹ̀ lórúkọ Yorùbá nítorí pé orúkọ tó nítumọ̀ létí tó dùn gbọ́ fún gbogbo mùtúmùwà lórúkọ Yorùbá jẹ́. Inú Yorùbá láti rí Adéyẹmí, Adékẹ́mi, Adétọ̀míwá. Inú orúkọ Yorùbá òun láti rí Ayọ̀mídé, Ayọ̀ ní tèmi. Inú orúkọ Yorùbá láti rí Olúwafẹ́mi, Olúwakáyọ̀dé, Olúwapamílẹ́rìn. Àwọn orúkọ tó dùn gbọ́ létí: Ifáyẹmí, Ifákóredé, Ifámúyìwá, Ògúngbèmí, Ṣàngó ṣẹ́gun fún mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló ń bẹ nínú orúkọ Yorùbá. Àwọn orúkọ tó nítumọ̀, àwọn orúkọ tó ṣe wípé tá a bá pè é tán ẹni tó bá gbọ́ ó ti mọ̀dí tá a fi perú ẹni bẹ́ẹ̀ tàbí perú nǹkan bẹ́ẹ̀ lórúkọ tá a sọ wọ́n ni. Orúkọ Yorùbá, orúkọ tó nítumọ̀ tó pọ̀. Èdùmàrè ló pè wá ní Yorùbá, ló tún fún wa lédè Yorùbá látọ̀run wá. Ẹ̀dá kan kọ́kọ́ bẹ́ẹ̀ kì í ṣe látọwọ́ ènìyàn kankan. Ohun Elédùmarè ọba ló fi wá sórí ilẹ̀ Yorùbá tó fi wá sí lọ́jọ́ òní. Ìwà olè, tẹ̀mbẹ̀lẹ̀kún, ìwà ẹ jẹ́ ká lọ kó wọn lẹ́rú. Òun ló máwọn òyìnbó wá lọ́jọ́ tí wọ́n kanlẹ̀ sórílẹ̀-èdè Yorùbá Kingdom. Wọ́n rí gbogbo ohun àlùmọ́nì tó ń bẹ lórí ilẹ̀ wa ni. Góòlù ń bẹ, máìmù ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Irin ń bẹ lórí ilẹ̀ Yorùbá, epo ń bẹ lóríṣiríṣi lónìrànràn tá a lè sọ tán. Ẹ wí fún mi kí la jù sílẹ̀ Yorùbá tí ò wù jáde. Kò sílẹ̀ Yorùbá tí kì í ṣe ilẹ̀ ọlọ́ràá rárá. Èyí ni wọ́n rí o, ni wọ́n fi takú wípé àwọn ò ní fi wá sílẹ̀. Orílẹ̀-èdè Yorùbá ti wà láti àtètèkọ́ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí títí láéláé ni. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, orílẹ̀-èdè Yorùbá ti dá dúró àti gbòmìnira láti 2022. Ẹ wá gbọ́ àwa ọ̀dọ́ lọ̀rọ̀ mi kàn, ẹ já dìde ní kẹ̀tíkẹ̀tí, ẹ já gbéra sọ, ẹ já jà fórílẹ̀-èdè wa. Wọ́n ti kó wa lẹ́rú ọjọ́ ti pẹ́, àti jìyà ọ̀nà ti jìn. Ẹ wá wọ ọmọ ọba bó ṣe ń ṣẹrú, ẹ wá wọ ọmọ aláṣọ tó ń wà kísà, ẹ wá wọ ọmọ ẹlẹ́ran tó ń jẹ egun. Àwa lè ṣe bá a ṣe fẹ́ mọ́, ìbẹ̀rù bójó ni wọ́n kó sí wa lọ́kàn. A lè sọ̀rọ̀ bó ṣe wù wá, a lè rìn bó ṣe wù wá. Ohun tá a rí là ń jẹ, àjẹun tá a fẹ́ mọ́. Gbogbo ohun àlùmọ́nì wa pátápátá po ni wọ́n ti kó lọ. Wọ́n wá sọ wá dẹrú òjijì láìròtì tẹ́lẹ̀. Àwọn kan pera wọn lọ́ba, aṣojú wọn fọ́, àbẹ́tí wọn di, wọ́n fẹ́ sọ wípé wọn ò rí bí wọ́n ti ń kọ́ ọmọ Yorùbá ṣẹrú tó.
àwọn kan tún wá dìde wọ́n ní rọ́ wípé ọmọ Yorùbá ò ní lọ, gbogbo ẹni tó bá sọ wípé ọmọ Yorùbá ò ní lọ ẹ ò ní bá wa délẹ̀ lérí àṣẹ wà. ògo ni fọ́lọ́run bàbá tó gbé màmá wa dìde Chief Mrs. Modúpẹ́ Onítìrí aya Abíọ́lá tí gbogbo wa ń pè ní mua. iṣẹ́ Olúwa ni ẹ̀dá kan ò lè tún wò láéláé. màláìkà kan ní mua jẹ́ lórílẹ̀‐èdè Yorùbá. mo jókòó mo ronú mua dàbí Jésù olùgbàlà ni. ẹ jẹ́ ká tiẹ̀ ti bí ìwò náà kẹ́ ẹ lè mọ̀ wípé olùgbàlà ni mua fún gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀. nígbà tí mua gbé oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ sí i. àwọn kan ní olóṣèlú ló ń bá ṣe. oríṣiríṣi irọ́ ni wọ́n pa mọ́ màmá àti wa. oríṣiríṣi ọ̀rọ̀ ló ń bọ́ lẹ́nu àwọn ọmọ àlè Yorùbá. mua ò kúkú wo bẹ̀rẹ̀ rárá, iṣẹ́ tẹ́lẹ̀dùmarè gbélé wọn lọ́wọ́ ni màmá ń bá lọ. ohun ẹ̀rí ẹ wí ohun ẹ̀rí ẹ rò, ṣé bóun ni mua ń sọ fún gbogbo wọn. màmá ní iṣẹ́ t'Olúwa gbélé mi lọ́wọ́ màá ṣe é débi èrè. talk and do màmá sọ̀rọ̀ kó má ṣe bẹ́ẹ̀ láéláé. màmá ti jẹ́ kó yé gbogbo ọmọ òmìnira Yorùbá 2022 wípé àwọn ò kì í ṣàṣetì, àwọn ò ṣàṣetì rí orílẹ̀-èdè Yorùbá yìí, àwọn ò tún ní ṣàṣetì lórí ẹ̀, àṣẹ wà. ìdánilójú gbangba wálé àti hàn wípé orílẹ̀-èdè Yorùbá ti dúró. ẹ jẹ́ ká wá àwọn akọni wa tí wọ́n kó lọ́jọ́ ọjọ́ sí ní May 28. tó bá ṣe wípé iṣẹ́ tí màmá wa mú à ń ṣe kò mọ́yán lórí, ọgbà ẹ̀wọ̀n làwọn tí wọ́n kó lọ́jọ́ ọjọ́ wọn àná ni wọ́n máa kú sí. ṣùgbọ́n lẹ́yìn gbogbo akitiyan orílẹ̀-èdè Nàìjíríà ń kọ́, àwọn akọni wa padà wálé láyọ̀ àtàlàáfíà. oṣù barabandẹ̀dẹ̀ fáyà Abíọ́lá o. ẹ jẹ́ ká kí ọmọ Onítìrí kú iṣẹ́ takuntakun. gbogbo ọmọ Yorùbá Mọ́remí Àjànsorò ti wá nìyẹn. ẹ má gbàgbé wípé oríṣiríṣi ni wọ́n ṣe sí Jésù olùgbàlà pẹ̀lú. ànábì wa Muhammad olóhùn tí wọ́n ṣe sí wọn pẹ̀lú kó tó di wípé àwọn gan dakọni lórílẹ̀‐èdè àgbáńlá ayé tí gbogbo ayé wa ń wárí fún wọn lónìí. mua ti dòṣà lórílẹ̀‐èdè Yorùbá, kì í ṣe orílẹ̀‐èdè Yorùbá nìkan àti ní gbogbo ilẹ̀ Áfíríkà pátápátá o. dídé màmá wa mua ló la ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀‐èdè lójú. àwọn náà wá ń sọ̀rọ̀ sókè ní kíkankíkan wípé àwọn fẹ́ òmìnira wọn. áńgẹ́lì gbogbo àgbáńlá ayé ni mua. ẹ jẹ́ ká máa kí akọni kú iṣẹ́ ní gbogbo ìgbà. gbogbo àwa ọ̀dọ́ bí mo ti ṣe wí àsìkò rí ẹja dìde ká tú jáde ní kẹ̀tíkẹ̀tí lógún lọ́gbọ̀n. ẹja jẹ́ kó yé wọn wípé àsìkò tó orílẹ̀-èdè Yorùbá fẹ́ bẹ̀rẹ̀ ìjọba wọn. adelé dé o, kí gbogbo ọmọ Yorùbá ó jáde láti pàdé adelé lérò náà. ìlú Ìbàdàn ní gbogbo wa máa kalẹ̀ sí láti pàdé olórí adelé àti màmá wa mua. ibẹ̀ níjọba wa ti máa bẹ̀rẹ̀ ní kẹ̀tíkẹ̀tí tí tẹrútọmọ máa bẹ̀rẹ̀ ìgbádùn. lórílẹ̀‐èdè Yorùbá ẹ̀kọ́ ọ̀fẹ́ tó mọ́yán lórí, ìtọ́jú tó péye fún gbogbo àwọn arúgbó pátápátá àtomidan ni. àwọn aláboyún wa wọ́n máa rí ìtọ́jú tó péye, ọmọ tuntun jòjò ló máa rí ìgbádùn tó pọ̀. kò ní sí pé owó ò sí lórílẹ̀‐èdè wa rárá, epo ń hàn, kò sí èyí tó kàn wá lórílẹ̀‐èdè Yorùbá o. ìgbádùn jantirẹrẹ ni lọ́jọ́ tíjọba adelé bá bẹ̀rẹ̀. ọ̀nà tó jágere ń kọ́ ìmọ́lẹ̀ tó máa mọ́rokoṣo, iná ń lọ òní sí lórílẹ̀‐èdè Yorùbá rárá. wámúwám nínú wa máa dúró o tí gbogbo ọmọ Yorùbá máa gbádùn. ebi ọ̀jàjà fọwọ́ mẹ́kẹ́ máa dún wọn àfihẹ́yìn ìtẹ́gùn aláré fi sọ. ọmọ Yorùbá máa jàjẹ́ yó, a tún máa jàjẹ́ ṣẹ́kù. àwọn tó kó wa lẹ́rú ń padà bọ̀ wá ṣẹrú fún gbogbo ọmọ Yorùbá, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀. bóyá wọ́n fẹ́ bóyá wọ́n kọ̀, gbogbo ohun tí wọ́n fojú ọmọ Yorùbá rí pátápátá ni wọ́n ń bọ̀ wá jìyà ẹ̀. ẹ sọ fún gbogbo àwọn alákọ̀rí tí wọ́n pera wọn lọ́ba aládé pépà tí wọn ò fẹ́ ká lọ kí wọ́n túbọ̀ múra sí i. orílẹ̀-èdè Yorùbá ti dúró, kò sóhun tí wọ́n máa ṣe, mo fẹ́ kán mọ̀ bẹ́ẹ̀. torí pé orí àga ni wọ́n wà, àwọn kan ń gbowó àbẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn
nítorí wípé kí wọ́n lè dàrin àjò ìrú ọpẹ́ ní fẹ́lẹ́dùmarè ọba tí ò jẹ́ kó ṣeé ṣe fún wọn. Yorùbá dúró tán ìjọba wa ló kù kó bẹ̀rẹ̀. Gbogbo ọmọ orílẹ̀-èdè Yorùbá pátápátá, gbogbo ọmọ òmìnira Yorùbá 2022 ẹ jẹ́ ká túbọ̀ máa pariwo. Ìjìnlẹ̀ rédíò láti máa kọ́kọ́ gbọ́ lọ́jọ́ tádélé bá wọlé, orí ìjìnlẹ̀ rédíò ló ti máa kọ́kọ́ jáde síta wípé ìjọba Yorùbá bẹ̀rẹ̀. Ẹ má jà gbàgbé àpò òmìnira wa rárá, ká túbọ̀ máa rọ́wọ́ sí ní kẹ̀tíkẹ̀tí o, kíjọba wa ó lè tètè bẹ̀rẹ̀ ní kíákíá mọ́sá ni. Ta ló ní kí n máa fọ́n rere léyìí fún gbogbo mùtúmùwà pátápátá? Ṣẹ̀rùbà àwọn orílẹ̀-èdè Yorùbá, jáwọn láyà gbogbo ilẹ̀ adúláwọ̀ pátápátá ni Black Lion ní mò ń perí kìnìún dúdú tó búra múra bù kí gbogbo kìnìún tó kù wá bí wọ́ sí ni. Ọkùnrin kan ṣoṣo tó jùgbà ọkùnrin lọ, akọni ọkùnrin lójú ìjà. Bẹ́ẹ̀ bá ń pe Black Lion, ẹ dákun ṣá máa fi dà lálẹ́ gàràgà. Yorùbá ti dúró o, gbogbo ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀. Wọ́n dé bí mo dúró náà, ẹ jẹ́ ká bọ́ síta ká kéde fún gbogbo ènìyàn pátápátá wípé láìpẹ́ o ìjọba wa máa bẹ̀rẹ̀.